Hello, ẹ̀yin tèmi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí, tí ẹ dẹ̀ ti ń gbọ́ mi, etí yín ò ní di o, ojú wa ò ní fọ́. Ọ̀rọ̀ tó ń lọ lètò, ètò ni ọ̀rọ̀ tó ń lọ. Èmi náà ni o, Abímbọ́lá. Àwọn tó jẹ́ pastors, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí bá wí, ẹ̀yin ló bá wí gbọ̀ngbọ̀n jù. Wọ́n ní tó má tiẹ̀ pèèyàn ní àbí fúnra ẹ̀, ó yẹ kó lè pa fún ẹ̀ mọ́ náà. Á páàkì, ó máa wá bó ṣe máa páàkì fún yẹn. Nítorí pé ó wulẹ̀ ó ń ríyàn lára. Àwọn nǹkan tó yẹ pé tí ọmọ kékeré gan bá ṣe, tó bá jẹ́ bí àwọn ọmọ kéékèèké tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń groom, tó ń fẹ́ di, tó máa di òjíṣẹ́ Ọlọ́run, àbáwọn tó lọ sí seminary, àbáwọn tó lọ sí kinní. Àwọn ọmọ kéékèèké gan nìyàn, bẹ́ẹ̀ ni àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, tẹ́ ń train, tẹ́ ń ṣe. Tó bá ń ṣe irú àwọn ìwà tí ó wà lọ́wọ́ ẹ̀yin bàbá, àwọn bàbá 70, àwọn ìyá 60, àwọn ìyá 65, àwọn bàbá 80. Bó lẹ ṣe wá, ó yẹ kẹ́ ẹ bá wọn wí lẹ́yìn bàbá wọn, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ẹlẹ́sìn, ẹ̀yin tẹ́ jẹ́ pastors, ẹ̀yin tẹ́ jẹ́ reverend fathers, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí wòlíì, àwọn olùṣọ́, the olùṣọ́s. Táwọn ọmọ kéékèèké tó wà lábẹ́ yín tó bá ṣerú eléyìí, kí lẹ máa sọ fún wọn? Báwo lẹ ṣe fẹ́ bá wọn wí? Wọ́n máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní a lè sọ pé egbò yìí ó jégbò ilé, ká máa fi omi ẹ̀ ká máa bú mu now, pé torí pé egbò lágbájá ẹ̀, a máa bomi ẹ̀ ká fi wẹ̀. No! It's totally unacceptable. Ẹ wá máa mingle, ẹ máa wà lọ́dọ̀ àwọn olóṣèlú. Torí ẹ̀ náà ẹ rí pé ẹ̀yin pastors wọ̀nyí àti ẹ̀yin ìyá àdúrà, ìyá ìjọ, ẹ pẹ̀lú àwọn tó ń ba Nàìjíríà yẹn jẹ́, tí ẹ jẹ́ kí Nàìjíríà yẹn tẹ̀síwájú, ẹ pẹ̀lú wọn. Ẹ pẹ̀lú wọn náà. Ẹ wo màmá àdúrà, ẹ wo màmá àdúrà yìí, ẹ wo màmá àdúrà yìí, màmá àdúrà Esther Ajayi, ẹ wò. Wọ́n pè wọ́n lólè lóòótọ́. Àwọn gan gbọ́mọ ẹran jó. Ẹ wò ó. Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín àwọn àti àwọn olóṣèlú? Láàárín wọn àti àwọn tó jẹ́ tout? Láàárín wọn àti àwọn pé ní àwọn míì lè sọ pé ṣe ta lára ẹ̀ mọ́, kò sí ní tára ẹ̀ mọ́ lóòótọ́, ṣùgbọ́n àwọn kan táwọn wò gẹ́gẹ́ bí wípé àwọn ni àgbàlagbà, àwọn ni olórí ìjọ tá ń lọ, àwọn ni olórí ẹ̀sìn, àwọn láṣíwájú ẹ̀sìn, àwọn gan ló kẹ́yìn ẹ̀sìn, àwọn ló mọ̀ ti fún tẹ̀dọ̀ ẹ̀sìn, kò gbúdọ̀, ẹ̀wọ̀n ìwà kan wà tó pé a gbúdọ̀ rí lọ́wọ́ wọn rárá. Paul Apostoli ó sọ níbì kan, ó ní ká má gbọ́ láàrin yín mọ́ rárá, ká má tiẹ̀ gbọ́ rárá. Ó ṣe jẹ́ pé láàrin wọn làwa ti ń gbọ́ gbogbo wa bàjẹ́. Ẹ wò ó pèèyàn wá sínú ìyẹn MC Olúọmọ. How? Nísìnyí wọ́n máa wá dunú pé èmi mọ̀ fún wọn máa wò pé màmá yẹn bọ́n ṣe rẹ̀, ta ló mọ iye owó tó gbé fún, ta ló ti mọ iye owó tó gbé fún un. Kí ló ẹ̀yin tí ẹ jẹ́ pastors, ẹ̀yin gan lẹ ń ba ìlú, ẹ wà lára wọn tó ń ba ìlú yẹn jẹ́. Ẹ lọ sí Aso Rock náà, gbogbo ilẹ̀ lọ sí Aso Rock. Ẹ wò ìyá bóyá Esther Ajayi náà. Ibi kò sí nǹkan tó máa ṣe báyìí, máa rí àwọn Àtíkù, ẹ máa rí àwọn Tinubu, Ọọ̀ni of Ife máa wà ń bẹ̀. Kò sí, ẹ máa rí gbogbo wọn, ẹ máa rí Abdulsalam Abubakar. Babangida nìkan ló dẹ̀ pọ̀ àti ìrìn ní òde wọn báyìí, bóyá ìtàn bá dẹ̀ máa ṣe sí bí Babangida máa wà ń bẹ̀. Gbogbo àwọn tó ti pààyàn, gbogbo àwọn tó jẹ́ wípé ní wọ́n ti gbogbo àwọn ará ìlú wọ́n ti fi wọ́n sínú oko ẹrú. Tí ọwọ́ wọn tí ò mọ́, ọwọ́ wọn tó kún fún ẹ̀jẹ̀, ọwọ́ wọn tó kún fún nǹkan ìríra, ọwọ́ wọn tó kún fún àbùkù, ọwọ́ wọn tó kún fún ìríra. Àwọn lẹ̀ ń bá ṣọ̀rẹ́. Àwọn nìyá ẹ̀ ń bá ṣọ̀rẹ́, ó tiẹ̀ ti wá pọ̀ jù. Kí ló dé?
òun náà ni ó fi jẹ́ pé ní ẹ rí pé wọn ò lè sọ̀rọ̀, wọn ò lè tó máa dórí tó wọn kí lè condemn ìjọba tó bá wà nípò nítorí pé wọ́n mọ̀ pé wọ́n ń gba endoji lọ́dọ̀ wọn. Ẹ ń gba endoji yín lọ́dọ̀ wọn. So ẹ lè ní ẹnu ọ̀rọ̀ lé wọn lórí. Torí wọ́n máa sọ fún yín pé ọ̀rọ̀ tó sọ tẹ́ bá tiẹ̀ sọ gan máa tẹ́kẹ́ tó kúrò lórí pípùt yẹn ní wọ́n ti máa ní call á ti dún. Àwọn ń wo live program ẹ̀ ń sìn irú kí ló ń sọ kí ló ń try láti sọ yẹn. Kó yá lọ amend the statement yẹn kó correct ara ẹ̀ rí wọn. Ẹ wo 2019 ṣèbí bàbá mi tiẹ̀ àwọn ní the least mi rò pé wọ́n lè bàbá WF Kúmúyì wọ́n lọ sí Aso Rock. Wọ́n ti wá lọ láwọn nìkan àtìyá yẹn náà ìyàwó wọn yẹn náà wọ́n jọ lọ sí Aso Rock ni. Ẹ wá jọ ń fẹ̀yìn pẹ̀lú Haúsá, ẹ jọ ń fẹ̀yìn pẹ̀lú àwọn tó ń pa ọmọ Yorùbá tí wọ́n ń pa wọ́n ní gbèjègbèjọ, ẹ jọ ń fẹ̀yìn pẹ̀lú àwọn tẹ́ kúkú wọn gba ọ̀rọ̀ Yorùbá rò, ẹ jọ ń fẹ̀yìn pẹ̀lú wọn. Ẹ jọ kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn politicians? Kí lẹ jọ ń ṣe now? Ó ṣáà máa ní nǹkan òkè kí lẹ jọ ń ṣe. Ṣé ẹ fẹ́ gba ministerial appointment lọ́wọ́ wọn ni? Àbí kí lẹ jọ ń ṣe bẹ́ẹ̀? Kí ni ìbáṣepọ̀ yín tó fi jẹ́ pé tá bá rí yín lọ́dọ̀ bí a ṣe ń rí yín l'Aso Rock, là ń rí yín ní èyí tí ò ń ṣe Aso Rock, là ń rí yín lẹ́yìnkùlé, là ń rí yín níwájú ta. Àwọn olóṣèlú tó jẹ́ pé kò sẹ́ni tí ò mọ̀ olóṣèlú Nàìjíríà gbogbo èèyàn ló mọ̀. Olójú kòkòrò ni wọ́n, nǹkan ò kí ń tó wọn, arùngún ni wọ́n, ọ̀bàyéjẹ́ ni wọ́n. Gbogbo owó tó yẹ fún ará ìlú àpò wọn nìkan ló wà. Owó tó yẹ kí wọ́n fi tọ́jú àwọn ọmọ láti inú oyún, obìnrin tó lóyún gan kò sí ìtọ́jú nǹkan fún. Àwọn owó tó yẹ kí wọ́n fi ṣàǹfààní fún ìlú ọwọ́ wọn ló wà. Àwọn yẹn lẹ́yìn wá ń bá ṣọ̀rẹ́. Àwọn yẹn ni ẹ̀yin ìyá àdúrà tẹ́ wá ń bá ṣọ̀rẹ́. Àwọn wá pé ẹni táwọn jẹ nínú owó rẹ̀ làwọn mọ̀. Must you eat nínú owó ẹni kankan kó tó di pé ẹ máa ṣe kó tó di pé ẹ máa jẹ́yàn fúnra ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn ìjọba wa àwọn ló fà á. Àwọn ó ti pọ̀ jù. Ewu wọ́n wá yan àwọn kan láàrin wọ́n máa mú láwọn politician yẹn wọ́n wá mú àwọn selected few kan ti wà tó wọ́n máa ṣèrànlọ́wọ́ fún. Àwọn yẹn wá lọ máa sọ nínú ìlú pé lágbájá èèyàn gidi ni wọ́n o. Wheelchair tí màmá òun tiẹ̀ ń lò yìí ọpẹ́lọpẹ́ rẹ̀ òun ló lọ sí Amẹ́ríkà tóun lọ fi tọ́jú lupus tó wà lára òun ló fún un lówó tóun fi ṣebí torí pé ẹ̀yin ní contact wọn ni what of àwọn tí ò ní contact wọn àwọn ìgbàgbèje tó ń jìyà tí wọ́n ń pébi sùn yẹn nígbà wọn ni káwọn ṣe ok kí lẹ àbí ẹ wà máa fẹ́ pa àwọn wọ̀nyẹn lẹ́nu mọ́ pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ìjọba tó wà ń ta yìí ó dáa nítorí pé ẹ̀yin ń gba ẹ̀ńdóje yín ẹ̀yin ń gba mọ́tò ẹ̀yin ń gba owó ẹ̀yin ń gba ilé. Oh God. Ẹ̀yin ń gba gbogbo nǹkan mèremère lọ́wọ́ àwọn politician lórí burúkú yìí nítorí pé ẹ̀yin ń gbà lọ́wọ́ wọn. Àwọn aráàlú yòókù báwo ni àwọn tí ò ní àǹfààní láti dọ́dọ̀ wọn tẹ́bí dẹ̀ ń pa wọn. Ẹ jọ kí ni kí wọ́n sọ nípa wọn? Ṣé kí wọ́n sọ pé wọ́n ṣe dáadáa náà ni? Ṣé kí wọ́n sọ pé wọ́n ṣe dáadáa? Bẹ́ẹ̀ náà ni àwọn pastors wa ẹ̀rí tí wọ́n bá gorí àléfà tó máa fẹ́ wàásù. Tí àdúgbò kan bá nídìí generator wọ́n máa sọ pé ó yá ẹ pe orúkọ Jésù ń sìn pé kọ́lọ́run bá yín ra generator. Báwo lọ́lọ́run ṣe fẹ́ ra generator? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Báwo lọ́lọ́run ṣe fẹ́ bá wa ra generator? Gbà tẹ́ ti lọ kọ́ bí ebè tẹ́ ti gbé gbogbo báàgì yín gudugudu tẹ́ gbé wọlé tẹ́ gbé sẹ́yìn mọ́tò tẹ́ lọ deposit sínú àkáǹtì yín yẹn. Ẹ wá sọ fún àwọn ará ìjọ wípé ní wọ́n ṣáà máa ní sùúrù Ọlọ́run máa ṣe everything o Ọlọ́run náà lèèyàn gbójúlé o ṣùgbọ́n èèyàn kì í dọ́dọ̀ Ọlọ́run tẹ́ máa fi ń ṣe nǹkan tẹ́ bá ń lọ tẹ́ bá fẹ́ kúrò ní ààyè yín níbi táwọn GO sí yín gbé wọ̀nyẹn tó máa fẹ́ lọ ní bí wọ́n ní meeting kan appointment kan láti irú Èkó yẹn sírú Ìlọrin tàbí Ìlọrin jẹ́ ti jìnnà jù láti irú Èkó sí Abẹ́òkúta ẹ wo àwọn securities tó máa tẹ̀lé wọn wọ́n ṣe wà níwájú ló máa wà lẹ́yìn wọn kò kí ń ṣe àwọn ìjọ ló ní security kì í ṣe àwọn bansas ìjọ àwọn security Nigerian security and policemen àwọn sójà àwọn gòdògòdò gbogbo wọn ló máa tẹ̀lé tó máa ń lọ àwọn ìyá ìjọ àwọn bàbá ìjọ wọ́n máa tẹ̀lé wọn ni tí àwọn aráàlú bá fẹ́ wá lọ láti irú Ìbàdàn yẹn sí Maiduguri sí Kaduna sí Abuja fẹ́ lọ ra ọjà
ẹ wá pé kó máa gbàdúrà. Ẹ̀yin ò ṣe gbàdúrà, ẹ wá pé kó gbàdúrà pé k'Ọlọ́run bá wọn rán àwọn áńgẹ́lì síwájú wọn, kó ṣíwájú wọn. Ẹ̀yin ò ṣe sọ, ẹ̀yin ṣe wá ń lo àwọn mọ̀pó tẹ́yin bá fẹ́ travel, ẹ ṣe sọ pé kí Ọlọ́run rán àwọn áńgẹ́lì náà síwájú náà. Ṣẹ́yìn lè lọ láì má jẹ́ pẹ̀lú àwọn gòdògòdò tó gbé ìbọn tó ju wọn tí wọ́n á ti mú nǹkan yó gangi tó máa wà níwájú. Ṣẹ́yìn lè kọjá, tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ kọjá, ẹ lọ wò. Kẹ́ má lọ kankan, gbogbo ẹ̀yin tó jẹ́ olórí ẹ̀sìn wọ̀nyẹn. Ṣé bàbá Adébóyè ló máa kọjá tí ò ní lo mọ̀pó ni, tàbí Oyèdépò, tàbí èwo ń bẹ̀, tàbí èyí Ọ̀yá kìlómẹ̀tì tí ó ṣorí bí tí wọ́n ti gbogbo irun orí wọn ni wọ́n ti jẹ́rí kọ́ìlì tán. Èwo ló máa kọjá ní Nigeria of today tó máa kọjá tó bẹ́ẹ̀ tó gbangba sùn lọ yẹ kó kọjá. Kò sí nínú yín náà, ṣùgbọ́n ẹ wà wá sí ṣọ́ọ̀ṣì, ẹ wà máa parọ́ fún àwa. Àti wá bínú, ẹ ti wá máa gbé àwọn tó jẹ́ pé ní bẹ́ẹ̀ ni náà, àwọn kan àti pé wọn ò gbúdọ̀ rí wọn mọ́yàn, wọn ò gbúdọ̀ rí ọ̀rọ̀ pé owó, ó sì jẹ́ pé owó nìkan, ó sì jẹ́ pé owó ti kódà owó kí ló dé? Àwọn tó ń fara ní àwọn ará ìlú, àwọn tó ń fìyà jẹ wọ́n, àwọn tó ń fi mí pa àwọn èèyàn, kò síná, kò sómi, kò sí nǹkan kan. Nothing is working in that country. Àwọn lẹ́yìn wá ń bá ṣọ̀rẹ́, lẹ́yìn wá lẹ́wà jọ ń jó. Nítorí owó, ìyá àdúrà nítorí owó, ó lè gbé, ó lè gbà. Tẹ̀ tí wá ṣe ní bòńkẹ́lẹ́ mọ́, ẹ wá gbé sí, ẹ wá. Ṣé àwọn èèyàn nínú tí wọ́n rò ni? Àwọn ọmọ ìjọ yín ń pebi sùn. Ẹ wo bó ṣe dá àwọn churches sí àwọn churches tó wà, àwọn tó dá school sílẹ̀ lára àwọn tó ní private universities láàrin wọn. Ẹ lọ béèrè pé èló ni wọ́n ń san. Àwọn elders wọn, àwọn jọ pawọ́pọ̀ tí wọ́n dá owó yẹn ni o. Owó onírú, owó oníyọ̀, owó aláta yẹn, owó bọ́n ṣe ń fi sílẹ̀ ní 1,500 yẹn. It goes a long way. Tẹ́ bá gba gbogbo ẹ̀ tán, every month wọ́n máa ń gbowó yẹn ní redeem. Every month, ó dà pé last Sunday of the month or the mid or the fortnight, wọ́n ti ṣe envelope yẹn, wọ́n máa gba owó yẹn. Táwọn èèyàn bá wá ń san, tó ń san owó bẹ́ẹ̀ yẹn lóṣooṣù, àwọn ọmọ wọn ò lè lọ sírú universities bẹ́ẹ̀ yẹn náà, nítorí àdúrà owó tí wọ́n gbé sílẹ̀. Owó onírú, owó oníyọ̀ yẹn, owó tí wọ́n mú jáde nínú ọ̀pọ̀ wọn tí wọ́n fi ń san owó, tí wọ́n fi ń dá owó ìdàgbàsókè, owó fún iṣẹ́ ìránṣẹ́. Àwọn ọmọ wọn mélòó, àwọn ọmọ redeemed mélòó ló ń lọ sí school yẹn, tí ò bá kì í ṣe àwọn tó lówó láàrin yín. Okay, níbo wá ni ká wá fi àwọn tó jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé ní wọn ò ní, ṣùgbọ́n tí wọ́n lákàkà, tí wọ́n dẹ̀ ń fi owó sínú àsùnwọ̀n ìjọ, níbo ni káwọn yẹn, níbo ni báwo ni wọ́n ṣe gba èrè titi wọn? Ẹ wá máa sọ pé èrè tí wọ́n wà lọ́run, àbí? Ẹ máa sọ nítorí nǹkan tẹ́ máa sọ nìyẹn pé èrè tí wọ́n wà lọ́run. Ẹ̀yin dúró, ṣe rí ẹ̀yin pastors wọ̀nyí, kódà ọ̀rọ̀ yín kò kí ń ṣèní rárá. Ẹ ti wá lórí àwọn nísìn practically wọ́n bí àwọn ìjọba ṣe ń gba gbogbo nǹkan lọ́wọ́ àwa tá a jára ìlú. There is nothing left. Kò sí anything mọ́, gbogbo ẹ̀ ni wọ́n ti gbà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ẹ̀sìn náà, ẹ ń gba gbogbo nǹkan lọ́wọ́ àwọn tí ẹ ń ṣe ẹ̀sìn lé lórí. Lọ́wọ́ àwọn tẹ́ ń gorí people tẹ́ ń gbé gbogbo ọ̀rọ̀ Olúwa, gbogbo nǹkan lẹ ti gbà lọ́wọ́ wọn. Gbogbo nǹkan lẹ ti gbà lọ́wọ́ wọn pátá. Ẹ wá ní because ẹ jẹ́ pastor, ẹ máa jókòó ẹ̀ ní ṣiṣẹ́ kankan mọ́, iṣẹ́ yẹn nìkan ni iṣẹ́ yẹn. Iṣẹ́ because ẹ ti mọ iye owó tẹ́ ń rí ń bẹ̀. Ẹ ti mọ̀ wípé nínú kò sí iṣẹ́ wo lẹ ti fẹ́ ṣe mọ́. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìrìnrere nínú Bíbélì, gbogbo wọn ló ní iṣẹ́ ọwọ́ tí wọ́n ṣe. Gbogbo wọn ló jẹ́ ọ̀mọ̀wé tí wọ́n ṣiṣẹ́. Kì í ṣe pé wọ́n dúró pé kí obìnrin opó tàbí obìnrin tó jẹ́ pé ọkọ ẹ̀ ó wà bí aláìsí ni, kó wá ṣẹ̀ṣẹ̀ máa fowó sínú àsùnwọ̀n ìjọ kó tó di wípé ní ẹ máa gbàdúrà fún. Wọn ò ṣe bẹ́ẹ̀ nígbà ayé titi wọn. Gbogbo yín, gbogbo àti olè àtọ̀fọ̀ àti kíní ló máa wọnú ìjọ mímọ́ wa, ló máa wọnú ìjọ wa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀?
ẹ jẹ́ kò ẹ dálẹ̀ kẹ́ tún ṣànà. Àwọn ibì kan wà tó ń sọ pé ilẹ̀ mímọ́ náà máa ṣe wọ́n sọ pé àwọn jẹ́ bí àwọn jẹ́ Mósè ẹ má fira yín wé Mósè rárá. Ẹ lè fira yín wé Mósè náà gbogbo òfin yẹn ló pamọ́. Ẹ lè fira yín wé Mósè á pé àwọn jẹ́ àwọn ṣé àbẹ́jẹ́ Deborah. Ẹ wò wọ́n kàn wọ́n lólè lóòótọ́ wọ́n gbé ọmọ ẹran wọ́n dẹ̀ ń gbẹjọ́. Àwọn tó jẹ́ pé ní ọ̀jẹ̀lú ni wọ́n ọ̀bàyéjẹ́ ni wọ́n tí wọ́n ti jẹ Nàìjíríà wọ́n ti jẹ́ kegun àwọn lẹ́yìn bá jókòó náà you dine and wine together. Imagine ẹ ń jókòó pẹ̀lú wọn ẹjọ́ ń jẹ ẹjọ́ mu tán bá ẹ gbogbo ìgbà pé kò sẹ́ni kankan tó fẹ́ mú yín sí. Nǹkan tó máa bí ní àbí ni nǹkan tí ó bí ní àbí ni kò sí. Èmi mọ̀ tó bá mo ti sọ́nu fídíò mi kan kò lè máa rí báyìí lọ òun náà ló fi kò lè rí báyìí lọ no kò lè rí báyìí lọ mọ́. Solution máa wà ìgbà tá àkókò nìkan mi ò lè sọ ṣùgbọ́n solution ó gbúdọ̀ wà. Níbi tó jẹ́ wípé tẹ́ bá ti kó gbogbo owó jẹ tán lásán rọ̀ ẹ wà mú àwọn kan tẹ́ máa fún ara wọn ní ìyá àdúrà ẹ̀. Bẹ́ẹ̀ ni ara wọn ni wọ́n kò sí gbogbo òde tó máa ti ń ṣe báyìí máa rí gbogbo àwọn tó politicians ó máa wà bóò ni wọ́n ṣe jọ ń rò papọ̀ bóò ni ìbáṣepọ̀ wọn wọ́n ní kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ìyá aláró àti lèmọ́mù ò kí ń wọṣọ dúdú náà aláró òdẹ kò kí ń wọ aṣọ funfun kí ló dé tó máa fi wá máa jọjọ wà papọ̀ kí ló dé kí ló fẹ́ fà yín kí ló fẹ́ fà àrífín gan ni àrífín ni náà. Tó bá yẹ pé bí Ọlọ́run ṣe máa ń ṣe nígbà kan tó jẹ́ pé wọ́n sọ pé Ọlọ́run wú ni tó yẹ pé ó sì ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ pera ní àdúrà ẹ̀yin pastors wọ̀nyí ẹ̀yin reverend wọ̀nyí ẹ̀yin gbogbo rádaràda wọ̀nyí kódà wọ́n á ti flush gbogbo yín dà sọnù. Ayé tiẹ̀ kódà wọ́n á kàn máa gbọ́ bóyá history làwọn agbọ́n á kàn máa gbọ́ pé nígbà kan wọ́n ní pastor rí bọ́lọ́run ṣe ń ṣe ẹ̀yin náà sọ náà ṣùgbọ́n ẹ̀yin náà máa ń ka nínú bíbélì yín ṣé bẹ́ẹ̀ náà ń ka tẹ́ bá gbé bíbélì síta àwọn olórí wọn fi àjà àwọn aráàlú wọn á tún wá rán àwọn pastors sí àwọn aráàlú náà iye kan tí máa fìtínà wọn ọ̀pọ̀lọpọ̀ ni ò ní oúnjẹ tó máa jẹ nínú ṣọ́ọ̀ṣì àdúrà yìí o ọ̀pọ̀lọpọ̀ ni o bí wọ́n ṣe ń ṣe wọ́n máa fipá bá obìnrin lò láàrin àwọn pastors náà wọ́n á fipá bá obìnrin lò ó ga ó ga àfi ká fi sẹ́nu ká dákẹ́ àkàrà tí ò ní yọ̀ ó ga wọ́n máa jẹ oyi ẹ wo bí wọ́n tẹ̀ ṣe ń ṣe ẹ wo bí wọ́n ṣe ń ṣe àbí kò yé mi ó bó ṣe ń ṣe sí kò yé mi apamọ́ pé wọ́n ní kí oh God kí ló dé nítorí owó ẹ̀bàlújẹ́ wọn náà ni wọ́n lè sọ ọ̀rọ̀ báyìí wọ́n lè sọ ọ̀rọ̀ fún àwọn politicians yẹn wọ́n lè sọ wọ́n bí wọn dá kán sọ wọ́n bí wọn dá wọn tó bẹ́ẹ̀ kán sọ wọn tó bẹ́ẹ̀ rárá wọn tó bẹ́ẹ̀ àwọn yẹn ń ba ayé jẹ́ ẹ̀yin náà ń ba ayé jẹ́ ẹ bàlùmọ̀ ẹ ṣe gbogbo ẹ̀ kò lè pẹ́ títí mo mọ̀ kò lè pẹ́ títí ìwà ìbìkítà tó wà láàárín àwọn ìjọba ó ti di nínú ìjọ ìwà kájínilẹ́sẹ̀ ó wà nínú ìjọ kárógun ológun kágbá gbogbo ẹ̀ ó wà nínú ìjọ ẹlòmíì tí ò tí ju yẹn lẹ́wọ̀n wọ́n á ní kó lọ wá owó tó bá ti fọ́lọ́run lówó ọ̀nà máa là fún àwọn àgbàlọ́wọ́ mẹ́rin burúkú ni yín ẹ ti gbà ẹ máa gbàtẹ́ tí mo pé ń gbà ló gba àwọn politician ṣó yẹ kò yẹ káwọn ará ìjọ wọn kò yẹ kán dáwó mọ́ bóyá èmi ni owó ọrẹ èmi ni ìdá mẹ́wàá no because you have more than enough wọ́n wá kó ṣọ́ọ̀ṣì rere wọ́n kó kíní kan bílíọ̀nù náírà ẹ gbọ́dọ̀ fi kọ́ àwọn hospitals ni ìlú mélòó lẹ rí lágbàáyé tó nírú àwọn churches mẹ́yẹn kí ló dé àti mọ́ṣáláṣí àti church kí ló dé ẹ
ẹ gbúdọ̀ fi máa kọ́ àwọn schools, àwọn hospitals, ẹ lè fi kọ́. Ẹ̀yin tèmi, ó dáa o, a rí yín náà o. See you, catch you later. Ọlọ́run á ṣe dáadáa fún.